bá yín láíláí. Àmín. bí ìbá jásí pé àti rí tó dáa tó padà bàjẹ́ rí títóbi kan ò bá máa bà wá lẹ́rù ká má béèrè kó bàjẹ́. ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ fún yín láíláí. Àmín. má jẹ́ ó bàjẹ́ fún yín láíláí. Àmín. wala sawfa yu'tika rabbuka fatarda. Àmín. wala sawfa yu'tika rabbuka fatarda. Àmín. ẹ sì dákẹ́ báyìí ẹ̀ sí àmín. Àmín. Suratul Kawthar. Bismillahir bismillahir rahmanir rahim. inna a'tainakal kawthara. fasalli li rabbika wanhar. inna sha'naka huwal abtar. àmín wa mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. bàbá wa ìmáàmù àgbà fún ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ lẹ́ẹ̀kan sí jama شيخ lẹ́ẹ̀kan sí شيخ wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha ولا حول wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àwọn bàbá wọn ní bá a ti pọ̀ tó níjòkó yìí ká lékún ìfarabalẹ̀ wa àmọ́ lẹ́yìn ìfarabalẹ̀ wa ká wá yòbó ànábùwà Muhammad kárakára nígbà mẹ́ta. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. gbólóhùn àmín wa mẹ́ta mẹ́ta. آمين 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 يا الله. bisimilahi salatul fati. آمين بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. àmín wa mẹ́ta. آمين 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 يا الله. ọlọ́run ṣe sùúrù dákun gbogbo àṣàlátù tá a ṣe tọ́pọ̀ dáadáa yìí ọlọ́run bá fi ṣàlékún ìkẹ́kẹ́ fún ànábì ni صلى الله عليه وسلم. ṣàlékún ọlọ́ọ̀lá fún ànábì ni ṣàlékún ìyọ́nú rẹ̀ ìwàsírí rẹ̀ fún ànábì Muhammad ni صلى الله عليه wà lọ́jọ́ وسلم. ọ̀gbẹ́ni alikiyama kọ́mọ̀dàǹgbà kan àwọn aráalé ànábì Muhammad صلى الله عليه àwọn ọ̀rẹ́ وسلم. ànábì Muhammad àwọn mùmínì òdodo tí wọ́n tẹ̀lé ànábì Muhammad látìgbà náà dì sìn ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wọn آمين. kó sì mọ́ dámọ́ngbà kan fà lọ́jọ́ ọ̀gbẹ́ni alikiyama ọlá wọn lọ́dọ̀ rẹ̀ àti àlùbáríkà wọn lọ́dọ̀ rẹ̀ àfibíọ́ àwọn àfa wa dákun ọlọ́run àtúnbí ọ̀dákun àtúní ọ̀dákun gbogbo ohun tí jẹ́ ráhùnmá rẹ̀ ọlọ́run máa bá rọ̀ fún wọn آمين. kọ́mọ̀dàǹgbà kan fà lọ́jọ́ ọ̀gbẹ́ni alikiyama bẹ́ẹ̀ náà àwọn àgbàlagbà táwọn bàbá tọ̀dọ̀ wọn wá ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run bá bí wọ́n ti kí àwọn bàbá nígbà àwọn bẹ̀ ń kékeré mọ́dà dúró ń bẹ̀ dákun ọlọ́run gbogbo àwọn olóore bàbá ìwọ ọlọ́run ló kú sóore fún wọn wọ́n sì wá mú nínú oore wọn wọ́n fi fún àwọn bàbá gbogbo ohun tí ń jẹ́ oore táyé tọ̀run ọlọ́run má jẹ́ wọn gbà kan آمين. ọlọ́run jẹ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú wọn lọ gbére ọlọ́run agbólóhùn àmín wa mẹ́ta mẹ́ta. آمين 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 يا الله. ọlọ́run ò apá gbogbo ẹ̀kọ́ àwa fi bẹ̀wọ̀ ọlọ́run ṣe sùúrù dákun ọlọ́run ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa iná lọ yọ pọ́nlé báyìí ó bò ó láṣìírí báyìí dákun ọlọ́run òun náà sì ní alhaji wa àfáà ni èèyàn rẹ ni alhaji Abubakar Isa Salati Seiful Qadiriya authentic nínú àwọn ẹ̀dá rẹ̀ òun ní àdá torí ẹ̀ péjọ
àwọn alálùbáríkà tá a tọrọ àlùbáríkà fún pátápátá òní àfi wọ́n bẹ̀ wọ Ọlọ́run. èyí tó ń ṣe fún yìí ni wọ́n ń pè lóore, wọ́n sì ń pè ní ìbò àṣírí, wọ́n ń pè ní kẹ́, wọ́n ń pè ní gẹ̀, wọ́n ń pè ní ọlà, wọ́n sì ń pè ní ọlá. iná ló ṣe fún yìí. dákun Ọlọ́run ṣe sùúrù. gbogbo ohun tí jẹ́ ìbàjẹ́ má jẹ́ ọba, Àmín. má jẹ́ ọba àwọn oore náà. ọlá jama àmọ́ àlùbáríkà tó ọmọ fi bárù rẹ̀ Ọlọ́run jẹ́ ọmọ bá a fún un. Àmín. kọ́ máa jí dàgbà sí i, dọ̀tún sí i, lálùbáríkà sí i, kọ̀pọ̀ sí i. ọlá ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ọlá àwọn tá a tọrọ fún ni, ọlá àpapọ̀ wa tá a wà níyì, ọlá gbólóhùn àmín wa mẹ́ta kó gòkè nítorí tọ́lọ́hún. Amina. Amina. Amina ya Allah. Salatul Fati ẹyọkan. bàbá wa mọ́mọ́ àgbà ní gbogbo wọ́tọ́ ọba máa ké báwa ké nítorí tọ́lọ́hún. Salatul Fati ẹyọkan. Suratul Fati àméjì. Ayatul Kursi ẹyọkan. Salatul Fati tunjina. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatih lima ughliqa wal khatim lima sabaqa nasirul haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdarihi al-azim. Amin. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Amin. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Amin. Allahu la ilaha illa huwal hayyul qayyum. la ta'khusuhu Sinatun wa la nawmun. Lahu ma fis samawati wa ma fil ardi. Man dalladhi yashfa'u indahu illa bi'idhnihi. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم. آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. يا ربي يا الله يا مجيب الدعوات. آمين. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. ومتى آمين. آمين.
آمين يا الله. Àlùbáríkà bẹ́ẹ̀ látún ebè lọ́hùn fún bàbá wa mọ́mọ́ àgbà wọn nígbà tá a lá tọrọ ńgbà tá a ń tọrọ nísìn àtọrọ lọ́dọ̀ Ọlọ́run gbogbo orí ayé àti tọ̀run fáwọn olóore wa. Bàbá wa mọ́mọ́ àgbà wọn ní bó ṣe gbọ́dọ̀ rí ni bó sì ti gbọ́dọ̀ jẹ́ ni bó ti wà fún ni. Orísun oore ńláńlá yìí fún ẹni rẹ tá a torí ẹ̀ péjọ níbi oore rẹ̀ yìí òun náà ni architect Ismail Mustapha ọlọ́run wọlé àwọn ọkọ méjèèjì ni àtàwọn tí jẹ wọ́n ní ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam òní jẹ́ Mustapha al-Mustapha àti yorùbá ànábì náà. sallallahu alayhi wa sallam. orúkọ kejì ni Ismail àwọn alálùbáríkà nù ni tó gbé àlùbáríkà náà wá lọ́dọ̀ wọn àbọ̀lá àwọn méjèèjì bẹ́ẹ̀ lọ́hùn fún ọ àlùbáríkà tara tiẹ̀ náà ọlọ́run má jẹ́ ọgbẹ́. Amina. kó sì má sì bọ́ kúrò lára rẹ̀ kó sì má jẹ́ ó dínkù. Àmín. kó tún bọ́ pọ̀ sí i ẹ bá ṣe àmì mẹ́ta fún un. Amina. Amina. Amina ya Allah. Bismillah. Alam nashrah laka. Amin. Bismillahirrahmanirrahim. Alam nashrah laka sadraka wa wada'na anka wizraka alladhi anqadha dhahraka wa rafa'na laka dhikraka fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila rabbika farghab. Àmín wa mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. Tí bàbá wa gan bàbá wa bá mùsùlùmí ọba wa lọ́rin àti gbogbo agbègbè rẹ̀. Sheikh. 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 Wallahu ya'simuka minan nas. La takhafu darkan wala takhsha. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Amin. Gbogbo oore rẹ tó ṣe fún wa abibiọ dákun má jọ kan ó dínkù o. Àmín. má sì já wọn náà ó dínkù àmọ́ àtúnbí ọ dákun èyí tó pọ̀ jù yìí ń lọ lóore ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ní ìdí ọlọ́run bá fi kún fún wa. Àmín. torí ọlọ́run jàmá bismillah wàdúhà. Àmín. Bismillahirrahmanirrahim. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر. آمين. آمين. آمين يا الله. bàbá mọ́mọ́ àgbà wọ́n ní gbogbo èmi yín tá a wá bá a láyọ̀yọ̀ abọ́ ní dùnnú péjọ dùnnú ṣàdúrà dùnnú ṣàdúrà àlùbáríkà fún látòkèdélẹ̀ wa láti ọ̀dọ̀ alhaji wa madibo tí bàbá ọba Ìlọrin Sheikh. Sheikh Sheikh. والله يعصمك من الناس
لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين. Wá dọ́dọ̀ èmi àti ìwọ náà látòkè délẹ̀ nítòsí àti àwọn tí wọ́n ti jìnnà wá. Ẹyọ kan nínú àwọn tó ti jìnnà wá. Òun náà ni ṣúgà. Bàbá wa ní gbogbo wa la mọ̀ pé ṣúgà náà ni. Wá kanlẹ̀ kan ké gbogbo wa látòkè délẹ̀ wa. Bàbá wa ìmáàmù àgbà wọn ní gbogbo ẹni ọba bá láyọ̀yọ̀ Ọlọ́run máa ń fayọ̀ ránṣẹ́ sóun náà ni. Ọlọ́run fayọ̀ tiwa náà ránṣẹ́ sí wa. Àmín. Kálukú ó ṣe àmì mẹ́ta fún rẹ̀. Amina, amina, amina ya Allah. Fún gbogbo wa, bisimilahi alamunashira. Amin, bismillahirrahmanirrahim. Alam nashra laka sadraka wa wada'na anka wizraka alladhi anqadha dhahraka wa rafa'na laka dhikraka fa inna ma'al usri yusra. إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين ومتى. آمين 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 يا الله. بسم الله سبحان ربك أدلكوك. آمين. بسم الله الرحمن الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. Àdúà ìbẹ̀rẹ̀ ni bàbá wa Dr. Muhammad al-Bashir bun Muhammad Saleh bun Abdul Qadir bun Yusuf Onida OON ni wọ́n ti ṣe fún wa yìí. Bí tí màá rí ńlọrin náà ni pé a máa dárú àyè báyìí mọ́ a wàá sanwó rẹ̀ tí ó rọ̀ṣọ̀ mi a sanwó àdúrà náà tí ó ní túmọ̀ síwájú bàbá wa tí wọ́n ṣàdúrà náà fún wa. Bẹ́ẹ̀ni. Ìṣáájú owó àdúrà yìí kó máa wáyé